Inú ilé náà. Ìgbà wo ló jẹ́ káwọn ló jáde nulẹ̀? Jáde báwo? Kò lè jáde nulẹ̀ mi gbọ̀nà wo ló fẹ́ gbà? Àwọn náà sínú ilé kó gbé gbogbo ẹni sọ́hun. Kó lè jáde bí kọ́kọ́rọ́ rẹ̀ lọ mi. Èmi tí mo tilẹ̀kùn mọ́ gbogbo lè ẹbí orin. What are you saying? Brother. Tí mi bá sí pẹ̀lú kọ́kọ́rọ́ kò sẹ́ni tó lè sí. Brother. Ọlọ́run tó jọ dá èmi àti kò lè sílẹ̀kùn tí ò bá rí kọ́kọ́rọ́. Ṣé o bá jọ wà nú ẹ̀? You know everything that's going on. Ben. Right? Good. Right. Ẹni tó bá dalẹ̀ ńkọ́? Ó máa balẹ̀ lọ. Ṣó ti mọ̀ pé ó máa kú? Ṣó ti mọ̀ pé ó máa kú? Do you know that? Give me my keys. Give me my keys, stupid man. Give me my keys. Give me my keys. Hello? Ọmọ yẹn ti sá lọ. Àwẹ̀rọ. She fi bó ṣe lọ àti bí òṣèlú kọ́kọ́ fi gbogbo yẹn lẹ̀ lọ. I need you to look for her for me. Everywhere, gbogbo nook and cranny, inú ọjà, any corner, anywhere. Fi ọmọ yẹn ṣàwárí fún mi. Can I count on you? Okay, good. Bring her back to this house. All right. Good luck. Ó dàbọ̀. Ẹ̀yin t'Ọpẹ́yẹmí ẹ káàbọ̀ padà sórí Ọpẹ́yẹmí Onítàn TV. Lónìí eléyìí tí mo mú wá fún yín Àwẹ̀rọ oníbúrẹ́dì ni. Ǹjẹ́ ẹ ti wo Àwẹ̀rọ oníbúrẹ́dì? Ǹjẹ́ ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ní Àwẹ̀rọ oníbúrẹ́dì? Ṣé ó yẹ kó ní apá kejì àbí kò yẹ kó ní apá kejì? Ẹ̀yin tèmi, èmi àti yín náà la jọ máa gbé yẹ̀wò. Àwẹ̀rọ oníbúrẹ́dì ti jáde láti bí ọjọ́ 4 sẹ́yìn. Mo wá wò pé ẹ jẹ́ n mú wá fún yín torí weekend la wà yìí, ìparí ọ̀sẹ̀ la wà yìí. Tẹ́ bá fẹ́ nǹkan tẹ́ fẹ́ wò, tẹ́ dẹ̀ fẹ́ máa rìn káàkiri lórí YouTube pé fíìmù wo ni kẹ́ wò, ẹ lè count on Àwẹ̀rọ oníbúrẹ́dì. Nǹkan tó ṣẹlẹ̀ ni wípé ṣe rí obìnrin yìí. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé mi ò fẹ́ràn kí n máa ba eré àgbéléwò yìí jẹ́ fún yín. Kí èèyàn ràn yàn lọ́wọ́ kó wá di wàhálà. Wípé ẹni tẹ́ ẹ ràn lọ́wọ́ yẹn kó wá jẹ́ pé inú wàhálà ló máa wà. Ṣó yé yín nǹkan tí mo ń try láti sọ? Ẹni tí ò bá wá yé yín, ẹ lọ wo Àwẹ̀rọ oníbúrẹ́dì lórí Yorùbá Premium. Ibẹ̀ lẹ ti máa rí. Kí ni nǹkan tó ṣẹlẹ̀? Ọmọ ọlọ́mọ tó ń ta búrẹ́dì, ó ṣe wá dẹni tó ń wá, ó ṣe dẹni tí wọ́n ràn lọ́wọ́, ó ṣe ìrànlọ́wọ́ ṣe wá jẹ́ pé nǹkan tó ń ní èèyàn lára. Kì í ṣe ẹni tó ń ṣèrànlọ́wọ́ ló ń ní lára o. Ẹni tí wọ́n ń ṣèrànlọ́wọ́ fún ó ń ní lára. Kí ni nǹkan tó lè ṣẹlẹ̀ gangan? Èmi àti yín náà ni ẹ̀yin tí Ọpẹ́yẹmí ẹ lọ wo Àwẹ̀rọ oníbúrẹ́dì kẹ́ lè mọ̀. Fáwa tí a bá ti wò ó, kí ni nǹkan tí ẹ rí nípa Àwẹ̀rọ oníbúrẹ́dì? Kí ni nǹkan tí ẹ rí nípa arábìnrin wa yìí? Tóyìn Aláùsá. Kí ni nǹkan tẹ̀yin rí? Ẹ jẹ́ ká mọ̀ nǹkan tẹ́ rí. Nǹkan tó ṣe, ṣé nǹkan tó ṣe ṣé ó dáa? Lọ́mọ tó ń gbìyànjú ayé ẹ̀, tó ń gbìyànjú níjẹ̀jẹ̀ ayé ẹ̀ wípé òun fẹ́ mórí bọ́. Òun fẹ́ mórí bọ́ tí ẹ wá di pé ẹ wá di wàhálà pé kí ọmọ ọlọ́mọ ó ṣe tán nìyẹn, ó tún fẹ́ máa lọ, ó tún di wàhálà. Ẹ wo ẹ̀yin t'Ọpẹ́yẹmí, nǹkan tí ẹ bá rí ẹ jẹ́ kí èmi mọ̀ nínú comment section below. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé tèmi ni pé kí èmi lọ wá fíìmù fún yín. Fíìmù tí mo bá dẹ̀ review lórí channel lórí Ọpẹ́yẹmí Onítàn TV, ó yẹ kí ẹ mọ̀ pé top notch ni. Kò ní èmi ní waste time yín, kò ní gbà àkókò yín. Òun lèmi ṣe máa ń mú wá fún yín. Ẹ jẹ́ n fún yín jẹ díẹ̀ kí èmi tó máa lọ. Ṣorí mi ní fẹ́ kó fi irú ohun tó ń rò yìí, ní fẹ́ kó fi ṣe ra léṣe. Máa fẹ́ kó gbé ìròyìn kó gbé sẹ́gbẹ̀ kan. So that wà á lè sùn, ọkàn á lè balẹ̀. Ṣorí tó lóun bá ń ṣe rẹ̀, á máa ló ń ṣe bìlú. Wọ́n mú ọmọ yẹn padà to save you the stress. Ẹ̀yin t'Ọpẹ́yẹmí bó ṣe jẹ́ nìyẹn. Tí bá ní kí n rate Àwẹ̀rọ oníbúrẹ́dì, máa fún un ní 7/10. Ọgbà 7 nínú ẹ̀wà. Àmọ́ gbogbo wọn náà ni wọ́n gbìyànjú nínú eré àgbéléwò yìí. Ẹ̀yin t'Ọpẹ́yẹmí ẹ tètè yára lọ. Ìyẹn tí ẹ bá rí nǹkan wò. Tí ẹ bá ti wo kí ló ń pè Alárinà, ìyẹn tí Ọdẹ́tọ́lá, Jùmọ̀kẹ́ Ọdẹ́tọ́lá. Tí ẹ wá rí nǹkan mìí wò lẹ́yìn yẹn, á jẹ́ pé Àwẹ̀rọ oníbúrẹ́dì ó yẹ kí ẹ wò. Ẹ̀yin t'Ọpẹ́yẹmí, mo ti fẹ́ máa lọ nìyẹn. Ẹ máa ṣe rere, mo máa ṣe rere, gbogbo alájọ máa ṣe rere lápapọ̀. Ẹ̀yin t'Ọpẹ́yẹmí, ó dàbọ̀. Especially now that you're even traveling to the US. Ó gbàgbé gbogbo òun ronú, òun bother ara ẹ̀, òun kò necessary. Okay?
má bínú máa o. Ẹ jọ̀ọ́ ṣé mo lè béèrè ìbéèrè kan lọ́wọ́ yín? Oh, sure. Shoot, Barry.